ga ni nítorí Olúwa á tóbi òdògún tóbi ọlọ́dún tí mo dún ẹ̀ lọ́dún àdìsá o onílò ọjọ́ ẹ̀yẹ rẹ̀ ọmọ Adéyẹmọ. ọlọ́jọ́ ìbí wá jíjó ọpẹ́ fògo fọ́lọ́run tó dá ẹ sí dòní. ọlọ́jọ́ ìbí wá jíjó ọpẹ́ fògo fọ́lọ́run mo ní kó fògo fọ́lọ́run tó dá ẹ sí dòní. ọlọ́jọ́ bí o Olúwa tóbi Àdìsá ti sọjọ́ bí lo ní mo wá kí ọdún ẹ lóde ọdún bá dé lọ́dún ní màá mọ̀ ọdún ẹ lọ́dún o nílọ́jọ́ ẹ̀yẹ rẹ ọjọ́ ayọ̀ ni màá jó máa yọ̀ máa dúpẹ́ fọlọ́run ọba ọlọ́jọ́ bí o Àdìsá òdògún tóbi mọ ibi wọ̀ ni mo ń pè lọ́wọ́lọ́wọ́ ọkọ̀ dọ́kítọ̀ Ifechukwu náà ni èmi ń kí lọ́wọ́ ó gbóbi olúgbógbó tìrìgbò wàá gbóbi olúgbógbó tìrìgbò wàá dàgbà wàá dògbó bí àwọn àgbà kan tán fọmọ owó sóde ọrùn lọ́jọ́ sí òwú yọ títí òwú dòkìní kò sí bó tilẹ̀ pẹ́lẹ́ ayé tó ó nírẹ̀lẹ̀ ó sì mọ̀gá ni wàá mọ̀ gbọ́ ó sọdún èyí wàá ṣètẹ̀mí sí ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ ìwọ nírẹ̀lẹ̀ Olúwa tóbi o Victor ọmọ Adéyẹmọ mọ gbóhùn ẹnu mi wọ́n ni mo ń kí lọ́wọ́lọ́wọ́ ó nírẹ̀lẹ̀ ó sì mọ̀gá ni owó wájú okòrè owó ẹ̀yìn okòrè owó ọ̀tún okòrè owó òsì okòrè nítorí ire lójú owó rí ìwọ ni mo ṣì lágbára Ọlọ́run ọba ire ló mọ rí láyé the matchmaker king àgbàwo òdògún tóbi bàbá mi tó gbà yìí tó mi gbòòrò ẹni tí obìnrin kò lọ́nà tó gbọ́ ẹkún ó ní bẹ́lẹ̀ yóò bàjẹ́ okùn ẹni a sì jálè ẹni èyí fújòwò arẹwà lọ́kùnrin akíkanjú ọkùnrin tí mọ̀ ọ́n sì sí akíní ọlọ́jọ́ bí ó tó bá wọn pé talẹ́ni tó rán mi wá tí mo fi kì ọ́ ní kí ìyanu aya rẹ̀ ló rán mi wá ìfẹ́ rẹ̀ ló rán mi wá bí èyí fújòwò ó ní ọkọ òun ni Dr. Ifechukwu ló rán mi wá bí wọ́n ní pé n kì í yó aya rẹ̀ ìfẹ́ rẹ̀ ìdùnnú rẹ̀ èyí fújòwò rẹ̀ ló pè mọ́ kì ọ́ ní kí ìyanu wọ́n pé ń bá yín relé wọ́n pé ń bá yín délé bàbá tó bí yín lọ́mọ ìníṣà nílé o ìníṣà oyè ọmọ tóbi ọ̀rọ̀ ẹjọ́ mọ̀ fi ìwé lọ orin mi ọmọ forújà ọmọ àrífàsọlá ọmọ àrítàsẹ̀yẹ ọmọ rọ́bà tálábalẹ̀ lọ́jà ọba ọmọ afẹ́wúrà gbájágúndà sínú ọtí o kéwú la fi dálẹ̀ Haúsá obì ní tẹkúlú Ìjẹ̀ṣà yanrìn pẹ̀lú àkàsù ẹ̀kọ́ bàbá ànámúdálẹ̀ bàbá tẹ̀yìn ìnísà oyè ọmọ ẹnu mú jábẹ́ lọ kékeré nísà akínní àgbà ìnísà àwọn ọmọràn o èèyàn ò ní bá wọn gbé nísà kó mọ́mọ́ lọ́gbọ́n dẹnu ìnísà oyè ìnísà oògùn ọmọ akọ́bí ọ̀rọ̀ àjọ òun ó sì mọ̀ kí bàbá rẹ̀ òdògún tóbi matchmaker tó gbà yìí tó mi gbòòrò worldwide akíkanjú ọkùnrin ni mo ń kí lọ́wọ́lọ́wọ́ ọmọ ìṣẹ̀sùn bọ́lá rúkẹ́ ìṣẹ̀sùn bọ́lá màdèrè ìṣẹ̀sùn bọ́lá màdòdó nípòrò ọlọ́jọ́ bí o àní òun mọ gbádìdùn ẹnu mi ọdún ẹ lóde àsọdúnmọ́dún ní sàwà àsọdúnmọ́dún àsọ̀rọ̀mọ́rò ní sàrà àsọ̀rọ̀mọ́rò ó sọdún èyí wàá ṣètẹ̀mí sí no evil will be for you lágbára Ẹlẹ́dùmarè ọba onírẹ̀lẹ̀ ó sì mọ̀gá ni ìwà àtayá rẹ̀ Dr. Ifechukwu tó rán mi wá bí o ẹ bára yín pẹ́ ẹ ò ní kúkú ọ̀wọ̀wọ̀ lágbára Ọlọ́run
ọba tó dá yín sáyé ẹ bá wọn pé talẹ́ni tí kọrin ewì látẹ̀ẹ̀kan èmi ni ìmísí eléwì tí wọ́n wí ìmísí eléwì rẹ̀ ìyá